Orúkọ mi ni Ganiyu Kẹ́hìndé Marufu tí àwọn èèyàn mọ̀ sí Ijoba Lande. Ẹ̀mọ̀ kan tí ó ń pa mí lẹ́kùnjú tó dẹ̀ ń dùn mí gan. Mo ti ní pé ọ̀rọ̀ yìí mi ní sọ síta. Kò dá sí pé torí nǹkan mi, torí pé ó ti bímọ fún mi. Ṣùgbọ́n ní tó fẹ́ jẹ́ kí n padà sọ ọ̀rọ̀ yìí, mo rí pé kí n sọ́nà ní solution fún mi, torí pé kí n má bàa kú. Torí pé mo ti rí pé ọ̀rọ̀ yìí ó ti ń kọjá bí mo sì lérò. Èmi àti ọ̀rọ̀ àjọsímọ́. Ó kò ní ilé mi ní January 2, 2025. Nígbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń dunnú, tí wọ́n ń ṣe happy new year táyìn báńgá ọdún tuntun, ẹkún lèmi fi sọdún tuntun. Wá wò pé mi ì fẹ́ sọ torí ọmọ. Di November, December ọdún tó lọ yìí, mo sì believe pé ìyàwó mi ni the best in the world. Tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí n bá ti kú òun bíbá, mo tó sì máa wọlé lọ sunkún. Ní ọjọ́ lémi ọmọ mi, my friend ẹ̀ wá bẹ̀, kí ló wá sí? Tán jọ ń jó tó dẹ̀ tún fi ọwọ́ gbá ìyàwó mi nídìí ní ọjọ́ kẹjọ tó bímọ. Àti gbogbo àwọn ìrìn tí ó rìn. Ṣé rí gbogbo nǹkan tí mo bá sọ ń bì, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ní àwọn ẹ̀rí tó dájú kí n tó lè sọ ni. Sà, ní industry tí a wà yìí, àwọn tí mo máa ń dọ̀bálẹ̀ fún, tí mo máa ń ṣe bàbá fún, mi mọ̀ kéèyàn máa ní taste láyé yìí. Tí mo máa ń ṣe bàbá fún, tí mo máa ń ṣe ẹ̀gbọ́n fún, ní industry mi kà rárá, mi exaggeration, mo sì máa ka 21. Sẹ́rí tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn, mo lè má délé tí fídíò ìbá jáde tá fi máa pa ọ̀tá mi dànù, torí àwọn tó tún lágbára wà ń bẹ̀. Bọ̀ mi ráwọn yẹn bá wí o, tí ò bá ń ṣe ẹni tó fojú mi rí rádaràda. Wàláhì tàláhì súnmọ́ bí láìlà sí làwà. Sẹ́rẹ́ tí mo pè ní ìyàwó mi, mo trust ẹ̀ ní ayé di ọ̀run, débi wípé di December ọdún tó lọ yìí, tán bá sọ pé ẹnìkan, ọkùnrin kan gun orí ìyàwó mi, tí ẹ bá ṣe pé mo rí fídíò, wàláhì mo lè mú mi radiator. Ibi tí mo ti bẹ̀rù obìnrin jù, tí mo ti mọ̀ pé paramọ́lẹ̀ lobìnrin, mo fi Ọlọ́run bẹ̀ ẹni àwọn méjì kan à gbọ́dọ̀ máa ṣèyàn nílé ayé yìí o. Ọlọ́run nìkan ló lè yọ̀yàn. Tí ìyá èèyàn tó bíyàn àbí ìyàwó èèyàn tó bá jọ̀n ló wá ń di ọ̀rọ̀ èèyàn, Ọlọ́run nìkan ló lè kó yàn lọ. Mo jìn sí ọ̀fìn ìfẹ́, odòfẹ́ dẹ̀ gbé mi lọ, ó dẹ̀ fìyà jẹ mí. Sẹ́rí ẹ tí mo pè ní best lady in the world, wàláhì tàláhì ajá bẹ́tà. Àtẹni tí ò tó mi ní industry, àtẹni tó jù mí lọ. Kò ń ṣe pé mi máa fẹ́ dárúkọ wọn o, torí àwọn tí mo ní evidence ó wà. Ilé tó dùn mí jù, àwọn tó tún jẹ́ pé àwọn náà tún ń bá a ṣe, àwọn náà tún ń bá ìyàwó mi nìkan pọ̀, àwọn náà tún ń pè mí jù. Ní tí mo fi decide láti sọ̀rọ̀ ní pé Lande, mo sọ̀rọ̀ o mà kó bímọ fún ẹ, á dẹ̀ ń lékún sí mi. Ẹ gbà mí níyàwó yín sọ̀rọ̀, kí ló dé tẹ́ tún fẹ́ pa mí? Mo rí wípé sẹ́yìn pé téèyàn bá ti ń sáré pé kó má tẹ̀, tó bá ti lè tẹ̀, èrè kó má kú ló kù, tó máa sá, èrè tó má kí n má kú mọ̀ sábà. Mo rí wípé nǹkan tí mo lè ṣe tó lè save life mi lélẹ̀, because mi fẹ́ justice for Lande.
gbogbo wa ní fojú sunkún mi. Bàbá, ojoojúmọ́ nínú mi ń bàjẹ́. Láti 2 years ago, wàláì, inú mi ò fi ọ̀sẹ̀ kan dùn látàárọ̀ dalẹ́ rí, inú ìnira mo wà. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ lọ ní January 2 yìí, wàláì, ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí pé àlàáfíà ṣẹ̀ṣẹ̀ dé bá ìgbésí ayé mi, torí pé obìnrin burú nìyẹn, paramọ́lẹ̀ lobìnrin mi sọ pé gbogbo obìnrin o, torí pé ọwọ́ ilé tèmi bọ́ sí òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú mi. Bàbá, ní àtijọ́ tí mo ti fẹ́ ìyàwó mi ò rí traces, bọ́kẹ́ lè mọ̀ pé obìnrin burú. For good going to 4 years now tí mo ti fẹ́, mi ò mọ̀ pé ìyàwó mi mu igbó. Ìyàwó mi mu igbó jẹ mọ́ lọ. Kódà ó mu àwọn kí náà máa ń pè báǹkì. Ìyàwó mi máa mú mi dẹ̀ mọ́. Àwọn ọ̀rẹ́ àtúwà máa bí pé kí ló dé tó ń ṣe nǹkan báyìí tó jẹ́ kí ọkọ ẹ̀ mọ̀. Àní ṣé wọ́n mọ̀ pé tí n bá fi lè mọ̀, èmi ò ní trust òun mọ́. Mi ní free òun, mi ní gbóhùn láàyè kó máa jáde bí mo ṣe gbà òun láàyè yẹn. Òótọ́ dẹ̀ ni, kò síbi tíyàwó mi lè fẹ́ òun lọ nìyẹn. Because mi ò ro kan pé bóyá ó lè ṣe rí ìgbà tí mo gbọ́ gbogbo ohun tó ṣe, tí ẹ bá ṣe pé mo rí evidence wàláì mi nígbà. Kò dẹ̀ ṣe pé mo ṣàìdé evidence, àwọn tí wọ́n jẹ́ kí n rí evidence yẹn náà mọ̀ pé tán bá sọ fún mi nígbà, mo tún máa cover ni. Inú mi ń dúró náà pé ẹ̀yin náà rí tó ṣẹlẹ̀ sí mi ní some 2 years ago. Ìgbà yẹn ló ti yẹ kí Ọlọ́run ti fẹ́ kó mi yọ. Táwọn gíslọ́fà gbogbo àwọn mọ̀mọ́ ẹ sábọ̀dù yẹn, tọ́lọ́run rán wọn sí mi láti yọ mí. Àwọn tí wọ́n mọ ẹni tẹ́mi gbé sílé ju èmi lọ, àwọn náà fún àwọn yẹn ní information náà fún wọn ní ọwọ́, táwọn yẹn dẹ̀ fi pè mí sákèsì, bọ̀ mo ti yóò fẹ́. Kò dẹ̀ sí pé mo yóò fẹ́, sẹ́yìn máa fẹ́yàn sílé náà, kò ní love ẹ̀ ni. Mo love ẹ̀ true, mo dẹ̀ trust ẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn, tí èmi ṣẹ̀ṣẹ̀ máa ń sìn, táwọn èèyàn ti máa ń bí 2 years ago yẹn, èmi believe pé wọ́n fẹ́ fi dalé mi rú ni. Kò ń ṣe pé bóyá mo cover wàláhì mọ̀ kó ń ṣe gbogbo nǹkan yẹn. Kódà di December yẹn mọ̀, àfìgbà tí mo rí evidence. Sà, mo ní picture ibi tí ìyàwó mi àti ọkùnrin tán ti wà ní mo ní dání. Mo ń sọ fún yín, gbogbo tí mo ń sọ yìí, eléyìí tí mi bá sọ torí pé mi lè evidence ni. Eléyìí tí n bá sọ fún yín bí báyìí, ẹ mọ̀ pé mo ní evidence. Ẹni tó gba ìyàwó mi, kò dẹ̀ tún threaten mi kó fẹ́ pa mí. Kí ni mo ṣe? Ṣé rí question tẹ́ bí mi yẹn, mo máa ń bira mi. Mo dẹ̀ tún máa òun gan lèmi gan tẹ̀ ń try láti find out pé bóyá ó níbi tí mo ti ṣẹ̀. Ẹ mọ̀, èèyàn sáà máa rìn kó rí máa mì, inú mi dẹ̀ máa dùn tí n bá tẹ̀lé mọ ẹ̀ṣẹ̀ kan tí mo ṣẹ̀ tí mo fi deserve gbogbo ilé. It really hurts me. Bóyá mi tọ́jú ẹ̀ tó ni. Sà, gbogbo àwọn ibi tó ti lọ ń ṣe nonsense, èmi mo tó máa bá búùkù Uber, èmi mo máa sanwó Uber. Wàláhì tàláhì. Tó bá jẹ́ nípa pé bóyá ẹni tó máa mọ obìnrin ṣe ìranù, pé bóyá mi ò lè súnmọ́ tàbí mi ò lè ṣe dáadáa pẹ̀lú ẹ̀nu, wàláhì tàláhì súnmọ́ bí láìláṣíláwà kò yẹ kí n sọ̀rọ̀. Bọ̀ tó bá dẹ̀ jẹ́rọ́ ni mo pa, kó defend ẹ̀ pé rọ́ ni mo pa. Tí n bá gba obìnrin mú, tí n bá gbà mú, mo máa ń lo 2 hours lórí obìnrin. Nígbà míì tó bá yá,
èmi Muhammed bí mi ò sì ṣe ní padà wá rárá. So gbogbo kinní yẹn gan ló máa ń pa mí lẹ́kún, ló máa ń fọ́ mi lórí pé kí ló ṣẹlẹ̀ gangan. Àbí tí mo kàn rí ni pé mo rí i pé wọ́n rán sínú ayé mi pé àyàn ti pé ìwọ ni àyàn láti lọ bá ti ọmọkùnrin jẹ́. Ó dẹ̀ parí iṣẹ́, ó dẹ̀ lọ. Sir, nígbà tó ọmọ ẹ̀ máa kúrò ní ilé mi, she left me with 7,000 naira. Ẹ jọ̀ọ́, ṣé mo lè jẹ́rú ọmọkùnrin báyẹn kó dẹ̀ fẹ́ mi báyẹn? Nígbà tí ọmọ ẹ̀ tó máa bá mi, ó ní mọ́tò tó bá lọ́wọ́ mi, gbogbo mọ́tò tó bá lọ́wọ́ mi ni mo ta. Ní ìgbà tí ìṣòro dé, gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ ṣàlàyé bó máa ṣẹlẹ̀ sí mi, bọ̀ ní listing. That's why wèrè lè jíṣẹ́ fún yàn, torí pé n tó jíṣẹ́ fún mi bá a ṣe mọ́ra kò jẹ́ kí n nígbàgbọ́ nù ẹ̀, láì mọ̀ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sí mi. Àìsà, níjọ́ tí ìyàwó mi yìí, tí mo pè ìyàwó mi yìí tó bí ọmọ fún mi, tí a fẹ́ gbé ọmọ kúrò ní hospital, òru ni mo gbé lọ sí hospital pẹ̀lú mọ́tò mi Lexus 350. Mo gbé dé hospital, mo dẹ̀ páàkì, kó dẹ̀ tó di 10 ó ti bímọ. Ẹbí 12 àbí 1 àti múra fẹ́ máa lọlé. A dẹ̀ sọ̀kalẹ̀ kí n gbé sínú mọ́tò àtọmọ ká máa lọlé. Tá a máa dénú mọ́tò báyìí, jàǹkáríwọ̀ ti kùnú gbogbo mọ́tò pátápátá. Ó dàbí mọ́tò tán ti páàkì fún bí 10 years ago. Kí lélẹ̀? Àwa gbọ́n gbogbo inú mọ́tò yẹn kù. Wọn ò jẹ́ kí mọ́tò yẹn kọ́ ni mo fi gbóhùn àtọmọ lọlé o. Mọ́tò àǹtí ẹ̀ mi tí bá ń parọ́, àwọn náà máa rí fídíò. La nídìí láti fi gbé ọmọ yẹn àti yẹ lọlé. Àwa fomi wọn nu mọ́tò yẹn, wọ́n ṣàdúrà. Sà, bí mo ṣe ń jáde ní hospital tí mò ń gbé mọ́tò yẹn lọlé, mi tí ìrìn 20 minutes mo fi mọ́tò yẹn l'accident. Ó wà ń bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ tí n bá fi kúrò, mi gbé mọ́tò yẹn délé. Ibi tí mọ́tò yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣòro nìyẹn. Òun àti mọ̀mọ́ ẹ̀ wọ́n mú mi lọ síbi kan. Nígbà tá a débẹ̀, ní tí wọ́n sọ fún mi, mo ní mo ti gbọ́, bá máa padà wá. Ìgbà tá a dẹ̀ ń lọ, mo sọ fún wọn pé èmi ò, gbogbo ohun tá à ń sọ yẹn ò ń ṣe tèmi o, èmi ò lẹ́mìí gbogbo eléyìí o. Bẹ́ẹ̀tì mọ́tò dẹ̀ já, bẹ́ẹ̀tì ni mo ló já o, bẹ́ẹ̀tì mọ́tò Lexus 350. Kí ẹ understand, kó parọ́ gbogbo ohun tí mò ń sọ yìí. Ìmọ̀mọ́ ẹ̀ wà ń bẹ̀, àjọsùn ojú ọ̀nà mọ́jú ni ní mo sì ń lásùn. Bẹ́ẹ̀tì mọ́tò tó já yẹn sà, mo ná going to 700,000 lórí mọ́tò yẹn. A lò 4 days. Mo change bẹ́ẹ̀tì, kò sí tí mo change tán. Mo ná almost 700,000. Bàràbàrà yẹn ni mo fi ta mọ́tò yẹn, tó jẹ́ pé tí n bá jáde, mo á wò pé àbí mọ́tò yìí ti gbó ni. Mo ta mọ́tò yẹn, mo rà mí. Mo ra Ford Jeep, tó jẹ́ pé tí n bá páàkì mọ́tò yẹn báyìí, kò sí bí ó ṣe ní win white, torí mi like mọ́tò white. Sà, mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà, tí n bá gbé mọ́tò yẹn, tí n bá gbé jáde, tí n bá gbé mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà ní ọjọ́ tí mo ra mọ́tò yẹn, tí mo lọ gbé mọ́tò tí ò sí tó sí, mi ò gbé mọ́tò yẹn délé sà. Ẹni tí dílà kan yẹn náà dẹ̀ ní tí mò ń sọ yìí, ó díjà lẹ̀ láàrin mi àti dílà mi tó jẹ́ pé mo fọlọ́pàá gbé. Mọ́tò yẹn wá ń disgrace mi kiri. Mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà, tí n bá gbé lọ báyìí, ó lè ṣàìdé yarí sí, ó lè jẹ́ radiator ló máa sọ àìdé overheat, mo lè ná 200,000. Àìsà, ní kí n tó fẹ́ ọmọ tá à ń sọ̀rọ̀ ní Facebook mi lásán, I'm making more than 2 million a month, 2 million, 3 million. YouTube mi, I'm making like 3 million a month.
mi sọ advert ambassador tí mo ń gbà for no reason. Facebook ló kọ́ ẹ sáàmù mi ò ṣe tó máa ń ṣe content ìsọkúsọ àbí nǹkan for no reason. Facebook ló kọ́kọ́ demonetize mi. YouTube náà bẹ̀rẹ̀ tiwọn gbogbo ibi tí mo ti ń rówó gbogbo ẹ̀ kọ́kọ́ di gbogbo ọkọ̀ block. n tó dùn mí jù wọ́n máa ń sọ wípé ẹni tí ó rí àkùkọ àgbébọ̀ adìyẹ lọ́jà tó kówó lé lórí ẹjọ́ ṣé tó lówó olówó ẹ̀ tó ó bá pọmọ rẹ̀ sún olówó ẹ̀ so máa ta bọ́ mi ò bìlífù nù yẹn tẹ́lẹ̀ pé single mami pé single woman kí náà máa ń pè ẹni tó ti bímọ rí pé wọn à ṣe fẹ́ bọ́ mi ì bìlífù náà bọ́ she put me wrong ló jẹ́ kí n lòwe yẹn. Ó ti bímọ méjì síbí kan rí eléyìí sọ pé ọmọ 5 8 irọ́ ni. Ó ti bímọ méjì síbí kan rí èmi dẹ́ bìlífù pé bẹ́ẹ̀mi ṣe máa ń gbọ́ ọmọ bíbí kò ń sárùn nítorí accept tí mo fẹ́ nìyẹn. Mo dẹ̀ gbá àwọn ọmọ ẹ̀ bí ọmọ tèmi because mo bìlífù pé tó o bá ti lè nífẹ̀ẹ́ ìyá èèyàn o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ tó bí náà. Àwọn ọmọ ọ̀dọ̀ mi náà ń gbé èmi mo rán wọn lọ school. Kò ń sáwọn ọmọ ẹnìkan ló ń gbọ́dọ̀ mi àbúrò ẹ̀ 3 ló ń gbọ́dọ̀ mi torí mo gbà as problem ẹ̀ ìyàwó mi problem tèmi náà ni we solve it together. Torí pé bí mo ṣe ní pé wọ́n ń gbọ́dọ̀ mi kò ń ṣe pé bóyá àjọ ń sùn ilé kan náà. Mo gbà sí wọn sí tòsí àdúgbò mi mo ń gbé ọ̀dọ̀ mi mo dẹ̀ gba 2 bedroom fún àwọn náà pẹ̀lú ìyá ẹ̀ pẹ̀lú mami ẹ̀ ntọ́rọ̀ mami ẹ̀ fi dùn mí jù nìyẹn. Ibẹ̀ yẹn gangan ni ìfẹ́ àmọ́lẹ́sì torí oríṣiríṣi nǹkan ló ń sọ fáwọn èèyàn tí mo tún fi wá accept pé kí n sọ̀rọ̀ ìgangan nìyẹn. Gbogbo àwọn tó mọ̀ nípa níkìá mi ṣe ló ń bàjẹ́ bà wọ́n jẹ́ fún mi. Oríṣiríṣi irọ́ ló ń pa fún wọn. Kódà ó sọ débi pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní 2 years ago yẹn ó ń sọ fún wọn pé kò ṣẹlẹ̀ pé irọ́ ni pé ṣe ni àjọ plan. Opportunity lélẹ̀ fún láti sọ bá a ṣe plan yẹn plan tí mo ta àwọn ọmọ gbogbo mọ́tò tí mo ní gbogbo tọ́mọ ìbá ní ọ̀dọ̀ mi pátápátá nǹkan kan tó kù tí mi ti tà ó ní ilé mi. Ọlọ́run ló dẹ̀ yọ mí mo ti gbé fọ̀sẹ̀ líle tán nígbà kan mi ì rí báyà sí ni kódà ń bá ti tà gbogbo nǹkan tó bá ní ọ̀dọ̀ mi ní tó kù tí mi ti tà nìyẹn. À ń dájọ́ kan 100,000 ní àjọ yẹn lóṣù òun ló fi ṣe admin. Àjọ tí à ń sọ yìí èmi náà mo máa ń bá dá o 100,000 lóṣù èmi náà ni mo máa ń bá dá àjọ yẹn. Ó wá ní ọ̀rẹ́ kan tó jẹ́ mánéjà mi. Ọ̀rẹ́ yẹn à ń pè yẹn ní Mary Gold mo máa dárúkọ ẹ̀. So ìyẹn náà wà nínú àjọ yẹn. Ìyẹn dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìgbà míì ó lè kó 2 million fún mi dání pé kí n bóun kó dání ó lè kó 3 million pé kí n bóun kó dání. So ìgbà míì tó bá kó fún mi dání mo lè ná tó jẹ́ pé ìgbà tó bá wù tó fẹ́ lò ni mo ṣẹ̀ṣẹ̀ máa dá owó yẹn padà fún. So èmi mo wá fẹ́ gba àjọ yẹn ní November. So bóyá change wá pọ̀ lọ́wọ́ ìyẹn ò wá rí àjọ yẹn dá. Ó wá ní ìyẹn lára mi wá sọ fún pé ọ̀rẹ́ ẹ̀ ni gẹ́ yìí náà wẹ́ẹ̀ tó ní lára ẹni tó jẹ́ wípé ó máa ń kówó sí mi lọ́wọ́ ṣé torí 200,000 ni màá wá máa fi ní lára. Ìgbà tọ́lọ́run tẹ̀ sí jẹ́ wípé èmi ni mo fẹ́ gba àjọ filẹ̀ kó máa lọ anytime tó bá rí ó máa san. Gẹ́yẹn dẹ́ pè mí ó dẹ́bẹ̀ mi pé kò sówó lọ́wọ́ pé kí n jọ pé ó dùn gan pé èmi mo fẹ́ gbàjọ kó má wò pé kí n má wò pé torí pé àjọ wà
lòun ò sì dájọ́ yẹn. Mo dẹ̀ ní kó sì wá láìgbà tó bá ti rí kó fún mi. Ẹni tó wá fẹ́ gba àjọ yẹn last, òun wá fẹ́ gbà bóyá ọmọ yẹn ò tí wà dájọ́ yẹn bọ̀ táìmù tó yẹ kí ó máa ní ẹni tí ò bá tí dájọ́ lára, táìmù yẹn ò tí pé, ó wá ní ọmọ yẹn lára. Ọmọ yẹn wá pè mí pé ìjọba kí ló ṣẹlẹ̀ tó bá tẹ̀ jẹ́ wípé òun àti Dára ń jà, bó ló ṣe máa lọ rọ́bìsì nínú gúrùpù, wíwárásì deadline àjọ ò tí parí. Ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣejà gan wà ní àárín wọn, ara rádaràdà tí wọ́n ń ṣe kiri, àṣọ náà ló ń fa ìjà láàrin wọn. Ṣẹ́rí bí ìyàwó mi ṣe gbọ́ pé wọ́n ń pè mí báyìí, ó kàn bínú jáde nínú yàrá ni. Kí ló rí burúkú gan? Kí ni gbogbo ẹ̀ gan? Ó kàn bẹ̀rẹ̀ sí ní yàrá ni. Gbogbo ìwà yẹn ó dẹ̀ ti ń wù sí mi láti bí 6 months ago. Débi pé ó máa wùwà, ó ti kún lé mi láti 6 months ago. Bọ́dí ẹ̀ lásán ló wà lé mi, gbogbo ẹ̀ ti lọ. So ó máa wùwà bíi kó họ́ọ̀tì mi, tó máa họ́ọ̀tì mi. Mo wá di dìdìrín fún, torí wípé kò sẹ́ni tì mọ́. Mo dẹ̀ rí bí àrídùnnú mi nígbà yẹn tí mo wò pé ọmọ yóò gbọ́dọ̀ fi mí lẹ̀, kó má lè regret pé irú marriage wo ló marriage. I do all my best to make her happy. Ìgbà mi ò lè náà fẹ́ lọ beach, everybody inú àwọn ọ̀rẹ́ mi ló mọ̀. ATM mi ò sí lọ́wọ́ mi rí, owó ẹ̀ ló máa ń wà. Tó bá náà fẹ́ yọ 20,000 ó lè yọ 100,000. Àwọn ọ̀rẹ́ lè testify sí tí mo sọ. ATM mi ń lo ATM, òun ló máa ń lo ATM mi. So that's all that thing. Gbogbo tó ń fọ́ mi lórí nìyẹn pé kí ni mo fi ṣe ọmọ yìí gangan tí mo fi deserve gbogbo nǹkan báyìí. Ṣé rí ibi tó yẹ kí n ti notice ni pé láti bí 6 months ní bọ́dí ẹ̀ lásán ló wà lé mi, ẹ̀mí ẹ̀ ti kó lọ́dọ̀ mi, because tẹ bá rí bó ṣe ń treat mi nínú ilé, I swear ẹ máa wò pé how can a woman be treating man like this? But me no option, because I don't want her to go. I see her as my last hope. Ní tí mi fẹ́ kó ṣẹlẹ̀ ló padà wá ṣẹlẹ̀. So àjọ yẹn, torí pé so bí ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ àjọ yẹn wípé ó kàn jáde nínú yàrá pé ṣé kò ní sanwó àjọ ni. Kíní kan mo sọ pé Dára, why are you doing me like this? Kí gbogbo kíní ìgbà tó dẹ̀ ti ń finá jó mi nínú ilé, màá pè lóru. Ìyàwó mi, kí ni mo ṣe fún ẹ? What happened? What is going on? Ṣé mo ṣe ẹ́ ni? A ní mi sẹ́wọ̀n. Wàláhì tàláhì mo pọ́ ọmọbìnrin mi pé tí mo bẹ̀ lóru pé tó bá jẹ́ pé mo ṣe kí n mọ̀. Láti bí 8 months èmi àti ìyàwó mi ò súnmọ́ra mọ́ nínú ilé. Tí n bá fẹ́ súnmọ́ kí ló ṣe? A ní pé òmù ò ṣiṣẹ́ mọ́. Òmù ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ bíi ti báwo? Lande, ìwọ nìkan kọ́ ló wà depressed, ọ̀gá wà depressed. Ó ní godfather mi kan, wọ́n lè jẹ́ ẹlẹ́rìí sí mi, HMD. Nígbà tí kìíní sú mi, mo pè wọ́n. HMD mi àjọ ń sáré kiri ni, tá à ń wá kìíní pé ìgbà tó ló mú òṣìṣẹ́ mọ́, pé kìíní tá rẹ̀ fi máa wà jáì. HMD yẹn ló sanwó tá a fi ṣe kìíní yẹn fún un. Àṣé òmù ẹ̀ ò ṣiṣẹ́ nínú ilé ni, àṣọwọ́ active ń ta. Àṣọ ń ṣiṣẹ́ badly ní ọ̀dọ̀ makers. Ó ní bọ̀bọ̀ eléyìí tó dùn mí jù, ó ní bọ̀bọ̀ rádaràdà kan tí wọ́n pè ní makers. Òun ló jẹ́ kí n sí interview. Bọ̀bọ̀ yìí tún threaten mi. Ọmọ wa ládùúgbò ni bọ̀bọ̀ yìí. September 28, 2024 ló mọ bọ̀bọ̀ yẹn. Ibi birthday manager mi tó jẹ́ Merigold ọ̀rẹ́ yẹn, ibẹ̀ ló ti mọ̀. Èmi ń lọ sí show kan ní October 1st.
pẹ̀lú Táyé Kọ́rẹ́sì ní Ìbàdàn àti Rámọ́tà. So manager mi yẹn òun fẹ́ ṣe birthday ní September 28 yẹn. So òun wá fẹ́ kí n wá bí birthday yẹn mi fẹ́ lọ gan. But ọ̀sán nípa ìjọba sẹ́ni wà ní síbẹ̀ ní sọ ní Ìbàdàn ẹ̀dẹ̀ máa gbàbẹ̀ lọ Ìbàdàn mo dẹ̀ níwẹ̀ jẹ́ kí n lọ lóòótọ́ a máa gbàbẹ̀ lọ. Mo dẹ̀ lọ. Bọ̀bọ́ ọmọ jákujàku mẹ́ka sí tó jẹ́ bọ́ ìwà ládùúgbò yìí ó dẹ̀ gbọ́ pé mo wà ní hòtẹ́ẹ̀lì ibi tí a ti ń ṣe birthday ọmọ yẹn ó dẹ̀ wá. Kódà tó tún náwó níjọ́ yẹn fún mi owó tó tún ná fún mi gan tí mo kó fún gbogbo àwọn ọ̀rẹ́ tí ó wà níbẹ̀ níjọ́ yẹn tí mo kówó yẹn fún wọn. Èmi dẹ̀ parí birthday níwọ̀n bá tèmi fẹ́ sí mo dẹ̀ gbàbẹ̀ lọ Ìbàdàn. First day tíyàwó mi àmọ́ mẹ́ka sí yẹn nìyẹn. Ní ìyàwó mi tí mo believe pé best in the whole world ẹ lè believe pé ìjọ yẹn ni mẹ́ka sí yẹn ló bá ìyàwó mi ní nǹkan sí pọ̀. Ó bá mi nínú jẹ́ tí wọ́n bá sọ fún mi pé Dára ó lè ṣe gbogbo nǹkan báyìí màá sọ pé irọ́ ni kò lè ever ṣẹlẹ̀. Níjọ́ tó máa kúrò ní ilé mi ní January 2 bó ṣe kúrò nílé mi ọ̀dọ̀ bàbá yẹn ló lọ ó lò 3 days pẹ̀lú ẹ̀ níbi tó worst fún gẹ́yìdé. Mò ń gbé ní Ireland ó dẹ̀ máa gbé bọ̀bọ̀ yìí wá lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀ ní ẹ̀gbẹ́ estate mi ní Ireland níbi tí mo ti mọ̀ tán ti mọ̀ mí. N tó dùn mí jù ó rẹ́ mi jẹ ó rẹ́ mi tà ó tún rẹ́ mi dànù. Ó tún wọ́n tún wá ṣe débi wípé wọn ò fi bò àwọn èèyàn ti mọ̀ tèmi gan tó mọ̀ kí wá là ń bò. Àníṣe tí wọ́n bá pe ìyàwó mi ní Ìyàwó Lande inú màmá bí ọmọ mẹ́ka sí i pé wọ́n ń pè ní Ìyàwó Lande. Ìyàwó mi àti màmá ṣe mẹ́ka sí ti lè jowú jù kẹ́ lè mọ ibi tí wọ́n ti lò mí dé. Nígbà tí mo kó nìṣó yẹn àwa ń lọ sí Island padà ìyàwó mi wá bá mi sọ̀rọ̀ nínú mọ́tò pé ẹ̀ Lande mẹ́ka sí yẹn ni ó mọ̀ fẹ́ sọ́pọ́tì òun kí nìyẹn ó ń ta aṣọ so ó fẹ́ fi òun ṣe àbáṣẹ́dọ̀ so tó bá fi òun bá ṣe àbáṣẹ́dọ̀ aṣọ yẹn ó máa gbé fún òun ní 70,000 ó máa gbé fún òun ní 50,000 òun á máa ta ní 70,000 òun máa rí 20,000 mo ní mi gbà torí pé mo mọ bọ̀bọ́ yẹn oníràdàràdà ó ṣe máa náà fẹ́ gbé ẹ ṣe àbáṣẹ́dọ̀ kò ráwà ń bẹ́ àṣe actor ni àbí kíní kó fi wá ṣe àbáṣẹ́dọ̀ mo ní mi gbà. Èmi àti ìyàwó mi jáde lé ní ìjọ yẹn ni kò sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Ìgbà tó dijọ́ kẹta ó tún pè mí jókòó ó tún bẹ̀ mí pé Lande ó sáré bí gbogbo nǹkan ṣe ń lọ bó bá ṣe 1 million ló ń rí lórí aṣọ yìí àbí 500,000 òun náà tún máa fi support mi kankan báyẹn pé kí n jọ mo nílò. Ó wá sọ statement kan tí mo fi gbà ó wá ní pé tí èmi bá fẹ́ tóun bá ti fẹ́ ṣe nǹkan rere mi ń support mo ní lẹ́nu ẹ̀ dára. Ká tó kúrò ní mainland mo ṣí ṣọ́ọ̀bù millions of naira fún ẹ̀ náà. Ṣọ́ọ̀bù méjì ni mo já pọ̀ fún ní mainland full stuff ló ń tà. Ṣọ́ọ̀bù méjì ni mo já pọ̀ tí n bá parọ́ kó nírọ́ ni mo pa tó ń ta full stuff. Ìgbà tá a dé Island ó fẹ́ sí ṣọ́ọ̀bù mi bọ̀ ṣọ́ọ̀bù Island ó nágbára ju agbára mi lọ láti ń plan nǹkan mi tó fẹ́ máa ṣe kó tó gbé yẹn wọlé. Sẹ́rí bí mo ṣe gbà láàyè pé kó ṣe kinní yẹn gbà tó ṣe estimate mi yẹn báyìí mi wá rójú ẹ̀ ìyàwó mi lẹ̀ nínú ilé mọ́. Àárọ̀ ọ̀sán ó máa wà lórí fóònù pẹ̀lú mẹ́ka sí olórí burúkú yìí. Wọ́n á pe ìyàwó mi pé kí ló ṣẹlẹ̀ kéèyàn fẹ́ ṣe odidi kọ́nsáàtì gan
tàwọn Davido gan kò gbọ́dọ̀ létélé ó wá rí àtẹ̀yìn wá ní attention fún mi nílé kò dáná fún mi mọ́ kò sẹ́nìtì fún mi tí n bá sọ ilé ẹnu mi rùn mi mọ̀rọ̀ sọ ìyàwó mi ò lè kiss mi nínú ilé mọ́ ó dẹ̀ mọ̀ pé mo like romance ó máa romance mi ó bá mi ṣe débi pé nínú ilé èmi àti ẹ dínà tó mi tí ò gbọ́dọ̀ ní pàdé tó bá ń bọ̀ báyìí wàláhì ẹ̀rù ẹ̀ máa bà mí ó máa jókòó síbẹ̀ yẹn máa jókòó síbí bá sà ẹ lè imagine pé ìyàwó mi kó ìfẹ́ sàn lára olórí burúkú ọmọ makers yìí èmi ni mo dẹ̀ sanwó ìfẹ́ sàn àwọn méjì ó sọ fún mi ní December time pé òun lọ sí ọ̀dọ̀ mọ́mí ni mo wò ó dẹ̀ sọ fún mi pé òun nífẹ̀ẹ́ sàn mo lẹ́lẹ́rìí ní tọ́lẹ̀tì mẹ́rìgòdì ọ̀rẹ́ tí mo lọ jẹ́ mánéjà mi yẹn pé inú ara tọ́lẹ̀tì mẹ́rìgòdì yẹn lòun ti kó ìfẹ́ sàn láláì mọ̀ wípé ara makers yẹn ni nọ́ọ̀sì tó treat àwọn méjèèjì wà ó ṣe nílé mẹ́rìgòdì tí mò ń sọ yìí tó jẹ́ mánéjà yẹn níbi tí ìyàwó tí mo rò pé best woman in the world tó useless dé tún rí òtẹ́ gbà mọ́ nílé mẹ́rìgòdì yẹn ìyàwó mi dẹ̀ gbé makers yìí lọ ibẹ̀ and then lo 4 days nílé mẹ́rìgòdì and then bára sùn bẹ́ẹ̀ and then tún treat ìfẹ́ sàn bẹ́ẹ̀ mo dẹ̀ ń sanwó fún doctor 4 days nílé ọ̀rẹ́ pẹ̀lú ọkùnrin sẹ́rìn tí ọmọ ẹ̀ tó ti fi ojú mi rí mo wá rí i pé ó tó kí n níṣòro Ọlọ́run ni ò pa mí ọmọ yìí ti pe ẹnìkan ní Kẹjà ń bíbá yìí fún mi lẹ́gbọ́n èrè tó dẹ̀ gbé mi lọ́bẹ̀ nígbà tí mò ń ṣe show mi ní last year ló mú mi lọ́bẹ̀ ní Lovers Night February 14 mi lè gbàgbé mo ti gba gbogbo àwọn hòtẹ́ẹ̀lì fún àwọn èèyàn tán àwọn àwọn ibi tá a fẹ́ sùn ó dẹ̀ sọ fún mi pé ó ní àpátímẹ́ǹtì kan tí ó jẹ́ ẹ̀gbọ́n ní oníbẹ̀ ó dẹ̀ mú mi lọ́bẹ̀ àti ẹni yẹn ó ń bá yàwó mi sùn lẹ́yìn ìgbà tó bá bà sùn tán ó máa ń gbé ọkùnrin fún the same bed ibẹ̀ lé ó tún gbé orí mi náà lọ tá a tún jọ lọ sùn bẹ̀ ìyàwó mi tún gbé mẹ́ka sí olóbùkọ́ ọmọ tá à ń sọ yìí náà ó tún gbé lọ bẹ̀ báwo lèèyàn sì ní problem nínú gbogbo àjàgà tó kó mi sí ẹgbà mi níyàwó mi tún sọ̀rọ̀ mo tún gbà ká mú pé bọ́lọ̀ ṣe kọ́ ni ẹ lè bìlífù pé makers olórí burúkú yìí ó tún threaten life fún mi èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ fojú di èèyàn mo lè rò pé kò ní ṣe kó lọ sí gbogbo evidence ẹ̀ wá bí bó ṣe ń send the threatening message eléyìí tó post sí status ẹ̀ torí mi ti block ẹ̀ wọ́n screenshot ẹ̀ fún mi tó jẹ́ pé status ẹ̀ eléyìí tó ráwọn èèyàn tó bá tiẹ̀ dínà ìpèrè bóyá nǹkan lòun ráwọn èèyàn pẹ̀lú àwọn threatening message yẹn eléyìí tó ń post fún rẹ̀ tó ní pé òun máa pa ọ̀tá mi ló máa pa kó lè pa mí ìgbà tó kú òun lé mi ilé mẹ́ka sí ìlú kó lọ sẹ́mọ̀ tẹ́ rí pé obìnrin burú o sẹ́mọ̀ tó fi máa ń lọ́ọ̀kì mi nígbà tí wọ́n sọ pé wọ́n ń ta aṣọ yẹn tó bá kún lé mi pé mo máa dé ní àìrọ̀lẹ́ èmi máa sanwó owó bẹ́ẹ̀ lọ tó bá wá ti débẹ̀ àwa sọ wípé èrò pọ̀ bí aláṣọ yẹn pọ̀ wọ́n ní dé ìyàwó mi lè lo 3 days 4 days pẹ̀lú makers àwa lọ́ọ̀kì mi pé Lande makers àti ìyàwó ẹ̀ gan wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò bí nísinsìnyí ni kí n má lè máa ro dirty mind kí n má lè máa ro dirty mind a ní kódà ìyàwó makers ló wá dáná fún mi níbi tí mo gọ̀dé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn a máa bú mi ní orí fídíò yìí o but mo ready láti accept gbogbo nǹkan tán bá bú mi but kán bú mi ó bẹ́tà ju kí n kú in silent lọ torí pé mi ni mo mọ tí mò ń sọ àwọn alágbára ń bá ìyàwó mi sùn tí mo dẹ̀ ń lọ ń dọ̀bálẹ̀ fún èmi mo dẹ̀ mọ àwọn nǹkan tí mo ti rí so kò dìgbà tí mo bá kú tán kán wá ṣẹ̀ṣẹ̀ máa sọ pé
Ọlọ́run sọ pé ó máa bá mi not ó máa pa mí silent àwọn èèyàn tó wá máa pity ẹ̀ ohun tó dùn mí gbogbo ohun tó ṣe yìí kò regret pé òun ṣe mo wá bí pé ọ̀dára ó sọ fún mi pé ò mú ẹ ò ṣiṣẹ́ náà mo fún ẹ gba nǹkan wá ò lò how come báwo ló ṣe ń ṣiṣẹ́ fún lágbájá báwo ló ṣe ń ṣiṣẹ́ fún tàmẹ̀dù ó ló ń ṣiṣẹ́ náà ni mo ní gbogbo evidence ẹ̀ lẹ̀ gbogbo àwọn tí mo sọ pé àwọn àgbáwo industry tó ń bá sùn mo láwọn evidence kọ̀ọ̀kan but tí n bá sọ mi safe mo fà àwọn yẹn mo fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ ìtàgé tàbí jọ ń ṣe ó máa bí wọ́n torí pé òun ló gbé mi lé wọn lọ́wọ́ àtẹlé tó wọ́ tì mí àtẹlé tó wọ́ tì mí mo gbéyàwó mi lọ sí Island London ó lọ ń bá ẹni tó wà ní Roman Palace ní mainland ẹ ti róbìnrin nígbà tó wá lọ ó mọ́mọ́ mi lọ ìgbà tó dẹ̀ mọ́mọ́ yẹn lọ bó sì lọ tán mi mọ̀ tí mo fẹ́ ṣe mọ́ mo ti wà depressed already láti bí 2 years inú mi ò dùn mo wá pé àwọn family mi pé olórí ti kúrò lọ́dọ̀ mi o nǹkan kan báyẹn o àwọn family mi náà wọ́n surprise gbà tán gbọ́ gbogbo tó ṣe dádì mi dẹ̀ mú fóònù wọ́n pe mọ́mí ẹ̀ ẹ̀rẹ́ 15 mọ́mí ẹ̀ ò gbé kọ́ mo pe mọ́mí ẹ̀ ẹ̀rẹ́ bíi 20 àgbé kọ́ mi létà mọ́mí ẹ̀ block mi so ìgbà tí mo ti pe mọ́mí ẹ̀ tí wọn ò gbé kọ́ so dádì mi wá ní pé kí n lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ torí pé táìmù yẹn gbogbo gba December yẹn torí family àti family mi èmi mú wọn gẹ́gẹ́ bí we are all family mo ti kó wọn mọ́ra tán ọmọ mi náà ó wà ní ọ̀dọ̀ wọn so dádì mi wá ní pé kí n lọ ṣàlàyé fún mọ́mí ẹ̀ mo dẹ̀ lọ síbẹ̀ sẹ́rí bí mo ṣe dé ilé wọn báyìí tí mọ́mí yẹn ló pa mí lẹ́kún jù lọ́mọ tí mo wá tọrọ lọ́wọ́ yín tí mo fẹ́ lọ́wọ́ yín bí mo dé síbẹ̀ tí mo dẹ̀ kí mọ́mí pé ẹ káàsì mọ́mí wà làǹdẹ̀bọ̀ ni so wà pàwọn dẹ̀ nìyẹn wọ́n ti bá mi páàkì aṣọ màmí síta wọ́n dẹ̀ dúró aṣọ pé gbà ọmọ ẹ̀ lélẹ̀ nílé tí mo gbà fún wọn wọ́n dẹ̀ lé ọmọ mi síta ní ilé tí èmi ni mo gba ilé yẹn fún wọn kódà ilé yẹn mo kọ́kọ́ ti gbà kan fún wọn wọ́n sọ wé rábàràbà mo tún ṣẹ̀ṣẹ̀ wo owó mi tí mo fi gba ìyẹn fún wọn èmi mo sọ pé àwọn pẹ́ńtà ọ̀rẹ́ mi kan lọ kun bẹ̀ èmi mo rọ̀dà sí gbogbo ẹ̀ tí mo gba ilé yẹn fún wọn ẹ̀dẹ̀ lọ́mọ mi jáde ńbẹ̀ mo wò pé mi lè sunkún ara mi kàn tutù pé kí ibo ni mo wà ṣé mò ń lálàá ni ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ ṣé ẹ jà ni ṣé ẹ ṣe kinní kan ni ẹ bá béèrè sáà mẹ́kàsì tí mò ń sọ yìí ó máa ń lọ sílé màmá ìyàwó mi máa ń dáná fún lójú ọmọ mi ń bẹ̀ mẹ́kàsì máa lọ sílé màmá ìyàwó mi á dẹ̀ tún máa dáná fún lójú màmá ìyàwó mi lójú mẹ́kàsì ń bẹ̀ ìyàwó mi máa wà ní òò ṣé ẹ ti rí wípé Ọlọ́run nìkan ló lè kó mi yọ pẹ̀lú gbogbo ilé náà olórí burúkú ọmọ mi kà sí ó tún wá ń tẹ́tí mi pé òun fẹ́ pa mí kí ni mo ṣe fún wọn àwọn èèyàn dẹ́ ni kí n má sọ̀rọ̀ mo rí i pé gbogbo kinní kò yẹ kó jáde sí social media family issue ni gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn tí n bá kú tán láì sọ̀rọ̀ tán bá rí ọ̀tá mi pa ní tí mo jẹ wọ́n ni RP wọ́n kàn máa sunkún ni ó máa dùn wọ́n àwọn kan nífẹ̀ẹ́ mi tán fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ torí kí n má fi ẹ̀sìn ilé síta bọ̀ àwọn kan wọn ò fẹ́ kí n sọ̀rọ̀ torí kan lè rí mi pa sálẹ́ǹtì kí gbogbo àṣírí kó má lè líkì síta tó bá dẹ̀ ti nípa àwọn tí mo ń dárúkọ àwọn tíátà tí mo sọ pé rọ́ ni kó sọ pé rọ́ ni kí n proof kí n dà òhò rẹ̀ síta lára wọn ìyàwó mi kún lé mi ó dẹ̀ lọ sílé actor kan
dẹ́n sọ fún mi pé kẹ́ máa wo setup ni pé àwọn lọ play tutor díẹ̀ ìyàwó mi lọ sí laptop kan ó dẹ̀ play tutor díẹ̀ wọ́n dẹ̀ play ẹ̀ tán tó tẹ́wọn lọ́rùn tán wọ́n dẹ̀ wọ yàrá lọ mo ń gbọ́ sáǹdì ìyàwó mi ẹ̀yin náà fúnra yín ẹ mọ tutor díẹ̀ ẹ mọ àwọn géèmù tí àwọn táwọn ọmọ sí tán ń ṣe tán bá fẹ́ ṣe ìranù tán fẹ́ sòsì pé ó yá mo díẹ̀ mọtí mo díẹ̀ ṣe báyìí mo díẹ̀ tó bá ti kó mọyàn mi mo díẹ̀ ẹ ti mọdún nǹkan báyìí débi pé wọ́n fi gba pátá gbà sọ lára àràmọ́ méjèèjì àti tútọ̀ díẹ̀ díẹ̀ wọ́n dẹ̀ fi gba pátá nídìí ìyàwó mi bọ̀ mí ní dárúkọ ṣùgbọ́n tó bá fi lè ní òrí bẹ́ẹ̀ àmà post evidence o ẹ̀yin náà ò tẹ́ ẹ rí fídíò tí mo ṣe mo mọ̀ pé ó máa bí àwọn kan nú ẹni tó bá bí nínú òfọlọ́ọ̀bẹ̀yìn ẹ má bínú sí mi ìfẹ́ kú mi tí ṣe tán láti kú tẹ́yàn bá ti ń sáré pé kó má tẹ̀ tó bá ti lè tẹ̀ eré kó má kú lókù tó máa sá ìsì tí mo fi ṣe fídíò nìyẹn èmi ni mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń fi kú lé mi kiri kò dẹ̀ sí kúkú kan tó máa pa mí bí òun ṣe yíyẹ àfi tí n bá ṣe àìdá fún mi lókù.